nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti tí tẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé. Ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Sultanu òun ni aláṣẹ ni àbí kì í ṣe aláṣẹ ẹni sultanu yìí fatiwa wo ni mufti kan fẹ́ dá lórí ẹni tí ó bá ní aliyatul fatawa aliyatul iftah kò lè ṣe fatiwa. Mo ń kírun mo jẹ ìmáàmù kan kò sì sọ ẹ́ di mufti. Èèyàn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé ṣé bí ànábì ṣe gbà yẹn táwọn sàábé náà ń gbà á ṣé bẹ́ẹ̀ la gbọ́dọ̀ wájú sí i. Súnmú lèrúyàtì hilal wa aftiru lèrúyàtì a gbọ́dọ̀ tẹ̀síwájú. mo fẹ́ bi gbogbo ẹni tó fẹ́ sọ pé nígbà bá nàbì ṣe ń gbà la gbọ́dọ̀ gbà ó bá nàbì ṣe wà la gbọ́dọ̀ wà ní ìsìn. Àwa rí bẹ́ẹ̀ yẹn in tó mú àwa máa ṣègbìyànjú nìyẹn. N pé àkọ́kọ́ in tí ó mú gbìyànjú wá a bá bàbá Sheikh Adam lórí gbìyànjú yẹn. Wá ṣe pé ok wọ́n gbìyànjú àwa náà á fẹ́ máa gbìyànjú kí náà fi ń gbìyànjú yẹn mo kàn bá wọn pé wọ́n gbìyànjú ni kì í ṣe pé mo kàn bá wọ́n ń gbìyànjú lèmi náà á fẹ́ máa gbìyànjú lèmi náà fẹ́ máa kọ́ṣe wọn irinṣẹ́ ni wọ́n fi ń gbìyànjú yẹn. So irinṣẹ́ tó fi ń gbìyànjú yẹn pẹ̀lú mímọ̀ ìwọ náà gbọ́dọ̀ wá mímọ̀ yẹn ní step àkọ́kọ́ wọ́n bá wá mímọ̀ yẹn wọ́n bá tiẹ̀ ta pẹ́ báyìí ìwọ náà lè defend nǹkan tó kì í ṣe pé àkàzà wà jáde náà lè yá bá àná kì í ṣe bẹ́ẹ̀. So ayé wa ń develop sí ó ń lọ síwájú sí pẹ̀lú mímọ̀ kò wá stagnant. Ìgbà táwọn ń gbìyànjú yẹn láyé ànábì ojú ni wọ́n fi ń wà nígbà yẹn sánmọ̀ tiẹ̀ mọ́ kò sí àwọn carbon dioxide tí gbogbo air pollution tí wọ́n pollute kò sí gbà yẹn ó wà sọ́ọ̀fì sọ̀fáù tó níyẹn òun ni ó lè jẹ́ kí wọ́n rí sumu liru'yatil hilal wa aftiru liru'yatihi sallallahu alaihi wasallam ẹ fojú rí. lẹ́yìn ìgbà yẹn
air pollution ti wà gbogbo mọ́tò tó ń lọ búú motorcycle aeroplane ó ń tú èéfín carbon dioxide síta àwọn carbon dioxide gbogbo nǹkan tó ń tú síta yìí ojú sánmọ̀ ló ń há sí ẹ lè rí sánmọ̀ ò clear bí ìgbà yẹn so ká wá sọ pé ànábì ó sọ pé ẹ lọ wá ní ọ̀rọ̀ kan nìyẹn o ní pé ẹ lọ wá ní yóò kó àwọn èèyàn síta kò síbẹ̀ ànábì kó àwọn èèyàn síta kó má dìísì kan wá táwọn èèyàn wá sọ pé àwa tànábì rán ta lọ wá rè alówó sì wá fún kò wá bá mi àsọ̀hún wà fítìrì yẹn a sì máa wọnú ẹ̀ ẹ̀yìn àní ókè ǹjẹ́ àwọn sọ̀háábà nígbà tá ànábì kú tán ǹjẹ́ wọ́n ń wóṣù wọ́n dẹ̀ ti bàlágà àwọn pé ẹni tó bá róṣù o kó sọ fún Abubakar àbí tó bá róṣù o kó sọ fún Umar kò gbọ́dọ̀ sọ̀rọ̀ o Umaru ni kò lè bá Umaru ni kó lọ bá àbáwọn sàábì yẹn wọ́n máa ń bára wọn sọ pé ara ẹ má tẹ̀lé ẹnìkan o ẹni tí a bá ti rí tó bá ti sọ̀rọ̀ ẹ pa. Ok báwo náà ṣe ń gbà ṣé sultanu òun ni aláṣẹ ni àbí kì í ṣe aláṣẹ ẹni sultanu yìí fatiwa wo ni mufti kan fẹ́ dá lórí ẹni tí ó bá ní aliyatul fatawa aliyatul ifta kò lè ṣe fatiwa mo ń kírun mo jẹ ìmáàmù kan kò tí ì sọ ẹ́ di mufti èèyàn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ní pé ṣé bí ànábì ṣe gbà á yẹn táwọn sàábé náà ń gbà á ṣé bẹ́ẹ̀ la gbọ́dọ̀ wájú sìn súnmú lè rúyàtì lè hilal wa aftiru lè rúyàtì a gbọ́dọ̀ tẹ̀síwájú mo fẹ́ bi gbogbo ẹni tó fẹ́ sọ pé nígbà bá ànábì ṣe ń gbà la gbọ́dọ̀ gbà ó bá ànábì ṣe wà la gbọ́dọ̀ wà ní ìsìn ká ṣífìtì síwájú ká bá ìmọ̀ lọ kí ló mú wa. àwọn kan bẹ̀ ní pé bá ànábì ṣe wà lásìkò tó wà tí rìsálà dé táwọn sàábé náà dé tí gbogbo wọn wà ànábì lọ àwọn sàábé gbà á gbogbo. ǹjẹ́ nìsín tàbá ní ká lò ó bí wọ́n ṣe ń lò ó bọ̀ yẹn ká wá bira wa léèrè ẹni tó pèpè síbẹ̀ yẹn á sọ fún ni pé kò yẹ kó lo mọ́tò. ọ̀bọ̀ nánú alùsùnà wal jamaa bá ànábì ṣe ń ṣe ló yẹ ká máa ṣe ǹjẹ́ ànábì gun mọ́tò kí ló dé tí ò fẹsẹ̀ rìn tàbí kó gun ràkúnmí kó máa kó yá sí pé ànábì fẹsẹ̀ rìn ó gun ràkúnmí kó náà gun ràkúnmí kó gun ẹṣin láti bí dé lọrin láti lọrin débì àbí láti ìlú ẹ̀ òun lọ kí nìkan wá gbé mọ́tò àwọn sàábé ò ní àwọn sàábé yẹn
ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní bodyguard mọ̀ kí ni wọ́n ń fi bodyguard ṣe nǹkan ọlọ́pàá rìn tó nǹkan ọlọ́pàá rìn lórí bùkátà pípé lọ́bẹ̀ ni Ah. àbí ìṣòwò lọ sọ bẹ́ẹ̀ fún àdìsí wo ló sọ bẹ́ẹ̀ kí ló ń lo fóònù sí torí nínú fóònù nísìn nọ́mbà ló máa tẹ̀ kò ní já sí tẹlómi àfi tó bá ṣí nọ́mbà yẹn tẹ̀ nísìn nàìjíríà miftahu dawla nàìjíríà 234 náà plus 234 bẹ́ẹ̀ ni sàn rahmatullah plus 234 yẹn nàìjíríà ni kò ní bọ́ síbòmí bọ́ sílùú mi kò ní bọ́ sílùú mi gbogbo àwọn kìíní ìmọ̀ ni tó ní takọ́dùm akramakumullah so takọ́dùm yẹn la fi kúrò ní stage tá a wà la fi kúrò ní ká máa bẹ́ran kó gbé náà torí àwọn àsìkò anabi adama ìjà ìlú fil ardi khalifatan khalifa yẹn ni tó fẹ́ máa lulẹ̀ òun ni kì í ṣe khalifa ọlọ́run náà àbí bẹ́ẹ̀ ni sàn rahmatullah kì í ṣe pọ́lọ́ ń fẹ́ kó láyé Rárá. wọ́n á fẹ́ fẹ́ nìkan rọ́pò ara rẹ̀ rárá kìrá mi inni ja'ilun fil ardi khaliqatan rahmatullah Bara. abara ẹ̀dá kan akramakumullah mo fẹ́ fi sórí ilẹ̀ yìí so now khalifa yẹn lo ilẹ̀ kó mọ àǹfààní tó wà lára ilẹ̀ yẹn anakumullah gbogbo nǹkan tó bá ń ṣe kíní ẹ̀ bí wọ́n máa fi já sí pé discovery ló ń ṣe kì í ṣe òun kì í ṣe Ọmọ pé lójú ó rárá rárá nọ́mbà táwọn yìí fóònù gbogbo ẹ̀ nǹkan alukurani náà sọ kitabun markum gbogbo bá ṣe wáyé tá a jókòó àbí ẹni tó bá dúró àbórìn lọ ọ̀rọ̀ kí mú lára ẹ̀ kọ̀ọ̀kan wà nọ́mbà ó ti wà numbered ara ẹ̀ yẹn wà numbered akramakumullah so tasọ̀rùfáàtì ẹ̀ lílọ bíbọ̀ ẹ̀ ó wà numbered káì gbogbo àti gbèsè ayé ẹ̀ Allahu akbar náfàsù kọ̀ọ̀kan ó wà numbered akramakumullah tẹnìkan ò ní jálù tẹnìkan rárá rárá kọ́ wá sọ pé wrong number rárá rárá kódà èèyàn ò lè béèyàn bá ṣe kíní tó bá fẹ́ tọ́lọ́mù bá fẹ́ pè é náà tí wọ́n sọ wọ́n pé fulan ya fulan bun fulan ní ajísù zanabiẹ náà wallahi lazim yóò lọ ẹlòmí ò ní dìde pẹ̀lú ẹ̀ o orúkọ máa ń papọ̀ àbí náà bẹ́ẹ̀ ni Ah. tashabul asma orúkọ ló papọ̀ torí ní tẹ́ fi wà sámà ẹ̀ nìyẹn anakumullah ẹni tẹ́ fi wà sámà ẹ̀ ọlọ́run ò wà sámà wa Allah torí kò ní dàrú gbogbo bàrà díẹ̀ nìkan ò ní dáhùn fẹ́ lómi ara láíláí ní kitabun marqum Àsámi sí àkókò sàmì láyé ni a fi ṣe láyé ni tó yóò dàrú máa yẹn lọ́wọ́. bẹ́ẹ̀ ni bí ìbejì dẹ̀ ṣe jọra wọn tó wọ́n yàtọ̀tọ̀ o wọ́n yàtọ̀tọ̀ ẹ̀yìn ijú báyìí ó yàtọ̀ ẹ̀yin ó máa wò wọ́n pé wọ́n jọra wọn ni wọ́n á jọra wọn tán ìyàtọ̀ wà ń bẹ ojú lẹ́yìn ijú yìí wọ́n fi ń múyàn ìfimúyàn yẹn
wọn ò ní fi ti táyé mú kẹ́hìndé so ìyẹn nìyẹn. بالعلم ساد القوم في عصرهم واخترقوا سبع طباق شداد أيتلب ẹ̀ẹ́n máa tún jẹ́ a lọ torí ọ̀rọ̀ tó a ti fẹ́ sọ́pọ̀ o. حياكم الله. Náà wákàtí má wo wákàtí lé ní. Ọlọ́run kò jẹ́ kí a rí ọ̀dọ́ láì Àmín. lára gbogbo tí bàbá ṣàlàyé fún wa yìí. A ti gbọ́ kí ní jẹ́ shihad, kéèyàn gbìyànjú kó mú ìdájọ́ jáde níbi tí Ọlọ́run bá sọ tí ọ̀wá fàlà sí pé báyìí ló gbọ́dọ̀ mọ tó sọ tó fi kalẹ̀. Ó fàlélẹ̀ fáwọn onímọ̀ tí wọ́n wá dá sí kí wọ́n yọ òfin jáde kí wọ́n yọ ìdájọ́ jáde. Yíyọ òfin àti ìdájọ́ yìí wá ní ṣe pẹ̀lú mọ̀, ó sì ní ṣe pẹ̀lú ìmísí tí máa ń bẹ lára wọn gẹ́gẹ́ bí àlùfáà. Ẹ ti kọ́ wa ní àdìsí kan sẹ́yìn ó pẹ́ díẹ̀ wípé Ànábì ló sọ wípé ballighu anni walau aya. Wọ́n sọ fún wa kí gbogbo mùsùlùmí náà ló lẹ́tọ̀ọ́ láti pèèyàn sẹ́sìn, láti fẹ̀sìn máwọn èèyàn, láti ṣí àwọn èèyàn létí, láti sọ tó dáa fún wọn àti tí ò dáa. Ǹjẹ́ bó ti jẹ́ wà sífà gbogbo mùmínì gbogbo mùsùlùmí láti ṣe bẹ́ẹ̀? Ǹjẹ́ àti ìdájọ́ jáde gẹ́gẹ́ bí mùsùlùmí kí wọ́n máa sọ pé ntọ́nà ń wí yàn yín ni tó bá ti rí báyìí báyìí ní ìdájọ́ ẹ̀ tó jẹ́ ìṣèhàd ṣé gbogbo mùsùlùmí náà ló lẹ́tọ̀ọ́ sí i?